arábìnrin kan oníbẹ̀lẹ́nu bíi tẹyẹ báyìí olórí burúkú àtòkò wa balẹ̀ jẹ́ ọmọ ìrankíran kan báyìí. àtẹ̀mí mọ Sunday Igboho nílùú Ìbàdàn magazine ni o wọ́n máa fún lówó kó lọ pààyàn ni. ìjọ bẹ̀rẹ̀ Yorùbá nation ni. táwọn Sunday ṣe yẹn Mọ́jàsọ́lá àjọṣe èmi padà lọ́nà. kí ló lè padà nídìí. Oòduà wo kí láǹfààní Oòduà kí láǹfààní orógbó wọn apá kò láwẹ́. kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni. bí tí ń bí èmi nù ni pé kí ló bí gbogbo eléyìí loyalty sí Ìbà Gani Adams náà ni wọ́n lọ yẹ kó lóye Sunday Adéyẹmọ Ìgbòho sù ẹ̀ sí kóòtù torí àwọn ọ̀rọ̀ tó sọ jáde ń bẹ̀. àbí kí ló gbọ́ lẹ́nu ẹ̀ ó ní ogun tó ń ja ilẹ̀ Yorùbá lónìí ó ní OPC ni. jẹ́jẹ́ Ìgbòho ni Ìgbòho ń ṣe tiẹ̀ ẹni ara kan ní jíjú awo. àwọn tó dúró tó lé Sunday Igboho fẹ́ kóra síbẹ̀ ẹnu mi gbà lẹ́niwẹ̀ èmi. Ìbà Gani Adams bàbá tí ń ni jagunjagun ni wọ́n ṣùgbọ́n wọ́n kó léńjọ́ ogun dé. nínú ìjàdà tó bá ń gbọ́ ní ilẹ̀ Yorùbá ó ti tún sẹ̀ kì í ṣe látọ̀dọ̀ ẹ mọ́ ó ti bọ́ sórí. ìyá yìí èpè kọ́ kì í ṣe pé èèyàn ròyàn pin bó bá lọ sí Amẹ́ríkà lójú àlá ni. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. lábìrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́hìndé Díyàwólú ó ló máa sọ̀rọ̀ dáná sí Sunday Igboho òun ló jáde gbayagbaya ó lóun mọ Sunday Igboho dáadáa àti pé apààyàn ní Sunday Igboho ó ní assassin ní Sunday Igboho ó níṣẹ́ tó sì ń ṣe nìyẹn o ó ní tán bá ti bẹ̀ lọ́wẹ̀ ó máa lọ bá àwọn èèyàn pààyàn ní oníṣẹ́ tí Sunday Igboho sì ń sinú o ó láti pẹ̀lú pé illiterate gbáà ní Sunday Igboho ó ní inú igbó tí Sunday Igboho lọ nígbà náà ó ní inú igbó kan tó ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ lé ẹ̀ ní ọkàn lọ kúsẹ́kúsẹ́ ló parọ́ fún ìjọba wípé òun lọ sínú igbó ó ní òun gan pẹ̀lú ló ń sì jẹ́ ẹmọ ẹgbẹ́ Oòduà nínú èyí tí Haúsá kan nínú èyí tó sọ pé Fúlàní kan sọ pé wọn á bí Sunday Igboho dá ó wá sọ́dọ̀ àwọn kó máa fún lówó mọ́tò kíní ọ̀hún wá ní Awíkókó jáde lórí ẹ̀ ó lóun ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ nípa kíní ọ̀hún ó ní ṣùgbọ́n níṣẹ́ ni gbogbo àwọn èèyàn sọ pé àfikún ọ̀sán kankan lórí ẹ̀ ṣùgbọ́n nígbà táwí kókó tẹnu bọ̀rọ̀ tán ẹ rí i pé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àwọn èèyàn mọ̀ jáde wọ́n sọ̀rọ̀ wípé gbogbo tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí wàhálà tó wà láàrin àwọn Yorùbá ipò tí ẹgbẹ́ OPC ń ṣe lórí ẹ̀ òkèrè kí ló burú bẹ̀ láti dọmọtọ́ pẹ̀lú olóyè Sunday Igboho wọ́n ní Mọ́jàsọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho kó gbà kan bó Ìbà Gani Adams rí ẹ̀gbọ́n kí ló ń dùn àwọn ọmọ ẹ̀yìn Ìbà Gani Adams kí ló ń bí àwọn ọmọ OPC nínú yẹ sí wípé níṣe ni wọ́n sọ̀rọ̀ tako olóyè Sunday Igboho Awíkókó ti wá jáde sọ̀rọ̀ wípé bí wọ́n ṣe ń dìtẹ̀ Mọ́jàsọ́lá tó bẹ́ẹ̀ lọ́lọ́run Olódùmarè sì ń gbé lékè ìyá yìí tiẹ̀ wípé jagunjagun náà ni Gani Adams ṣùgbọ́n Awíkókó ti dá padà fún wípé jagunjagun ni Gani Adams lóòótọ́ ṣùgbọ́n lọ́jọ́ ogun di baba sálọ ni o ó ní ṣùgbọ́n Sunday Igboho lódodo ti rí pé ilẹ̀ ọmọ Oòduà ilẹ̀ baba wa ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣe lórí èyí ó náà ni Ìyèdára ti jáde lórí ọ̀rọ̀ wọn mọ̀ sọ púpọ̀ òun gan ló wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé gbogbo wàhálà tá à ń kojú nílẹ̀ Yorùbá yìí àwọn ọmọ OPC ni wọ́n kó wá sí kinní ọ̀hún ẹ̀gbọ́n sí bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ wọn wàá fi hàn wá náà fọ́nrán tẹ́ wò yìí ẹ̀yẹ sáwò látòkè délẹ̀ kẹ́ ṣíà ẹ̀ mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò ọmọ Yorùbá ló ń jẹ ọmọ Yorùbá lẹ́sẹ̀ ọmọ Yorùbá ni wọ́n ń ṣekú para wọn báyìí bá gba àwọn ọmọ OPC wọn bá rí Sunday Igboho bá ṣe pa ó dá mi lójú pé wọ́n pa á torí pé wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá Ìbà Gani Adams ṣùgbọ́n Sunday Igboho rí Ìbà Gani Adams jẹ́ bí ọ̀tá rẹ̀ ẹ wo ọ̀rọ̀ kan nùwé kọ́bọ̀ ń fi fọ́nrán ọ̀hún wá ohun tí kẹ́ ẹ ṣe fún wa ni pé ẹ bá wa tẹ subscribe button síbẹ̀ ẹ ta aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kẹ́ ẹ dẹ̀ jẹ́ ká share rẹ̀ ó wá dẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbá ìdílé olùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ní bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ mo ní ẹ má gbàgbé láti àgọ́ pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lórí mi ò máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já share ẹ̀ ohun táwọn ọmọ OPC ṣeré o wọ́n ní apààyàn ní Sunday Igboho pé sí apààyàn ló sì ń ṣe bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀já gbọ́ làbárè lẹ́nu Awíkókó. Sunday Igboho lè ṣiṣẹ́ kankan ó fẹ́ ní náà fẹ́ ní followers nǹkan tó ń ṣe Ìbà Gani Adams Oòduà bàbá tiwa ni jagunjagun ni wọ́n jagunjagun wọn ń ṣe illiterate. no Ìgbòho fẹ́ ní followers point of correction Ìgbòho ní followers tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ìbà Gani Adams bàbá tí ń ni jagunjagun ni wọ́n ṣùgbọ́n wọ́n kó léńjọ́ ogun dé jagunjagun ni wọ́n bọ́ta àrí wọn ẹni abájẹ́ làwa mọ̀mọ́ lólóore ẹni tá a bá rí ńlá rí
ẹni tá a rí àmọ́ a rí. because illiterate ni Sunday Igboho. Illiterate ni Sunday Igboho. According to this òpònú ayírádà, ewúrẹ́ sojú bẹ́lẹ́kẹ́, ọmọ ìrankíran eléyìí onípàrágà kan ni. Lóòótọ́ kò yẹ ká dá lóhùn ṣùgbọ́n yẹ ká kì í lóríkì. Ọ̀rọ̀ tó sọ yẹn amaze mi. Kí náà ń pè ní illiterate? Kí làwọn èèyàn kan ń pè ní illiterate? Kí lẹ̀yin kan ń pè ní illiterate? Bó ṣe yé mi sí, majority believe pé ẹni tí ò lọ sílé ìwé ni wọ́n ń pè ní illiterate. No. Ẹni tí ò kàwé tí ò ka ọpọlọ ní illiterate. Because ọpọlọ ju ìwé lọ ń gbà mí. Sorry to say. Odò láyé àrẹ̀mọ́. Mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà máa wé o. Mo ti kọ́gbọ́n orí mi bẹ́mi náà máa wé o. Ìwé yàtọ̀ ọgbọ́n orí mà lọ jẹ́ bàbá. Nísìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó kàwé ní gba graduate ṣiṣẹ́. Illiteracy dà ń bẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe wínú MC Olúọmọ kọ̀kàwé èèyàn kúkúrú ẹ̀ wá ń pẹ́ ní gígùn ránṣẹ́. What an achievement. So ti rí Igboho ẹni tí ń sọ̀rọ̀ yìí kò lè dẹnu géètì olóyè Sunday Adéyẹmọ Igboho kọ́ wọlé. Wẹ́ ó tún lè wọlé. Igboho lójú àánú. Wọ́n lè pọ́ wá tọrọ báárà ni. Igboho lè pé ẹ bá ń fún ní nǹkan kébi ọmọ pákú. Yes, bó ṣe wà yìí. I can say that categorically. Now, wọ́n ń pe wèrè ní wọ́n fa pé ewúrẹ́ jiyàn. Wọ́n ń pe wèrè ní wọ́n fi ta àgùntàn jẹka. Wọ́n ní wèrè ní ó ń gẹṣin lọ́sàn-án gọmọ èèyàn lóru. Sunday Igboho lọ fẹnu pè báwọn. Ni wọ́n ń pè ní literate. Kò kàn bá dandan kéèyàn gba certificate jáde ní school. Ẹni tí ń pe Sunday Igboho ní literate kí ló ń gan? Kò lè dá Gani Adam pé Igba Gani Adam. Kò lè dá Abúlé Ẹ̀gbá pé kọ́dánmọ́rán Abúlé Ẹ̀gbá láìsí conductor. Abúlé Ẹ̀gbá Àwórì U-turn, Abúlé Ẹ̀gbá Àwórì U-turn, Abúlé Ẹ̀gbá Àwórì U-turn. Bí èèyàn bá ń sáré pé àwọn tá a ṣe conductor la lè mọ̀. So kí ló lè prompt woman yìí láti jáde? Okay, now ńgbà tó bá sọ pé Sunday Igboho illiterate ni. Tó bá kàwé ní tí Igboho achieve láyé kò lè achieve ẹ̀. With due respect sí ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Igboho. Tí Igboho bá kàwé tó bá jẹ́ graduate kò lè ní tó ní yìí. Torí tó bá jẹ́ graduate ní tí ó wà lọ́kàn ní bó ṣe fẹ́ ṣiṣẹ́ ń bank, bí ó ṣiṣẹ́ ń company, bí ó ṣiṣẹ́ ń factory kò sì lè ní tó ní. Ṣùgbọ́n lo and behold, kọ̀kàwé ọmọ gómìnà. Kọ̀kàwé ọmọ ààrẹ. Kọ̀kàwé ọmọ inspector general police. Ọmọ gómìnà tó pọ̀. Ọmọ àwọn èèyàn ńláńlá tó pọ̀. Kò sí kàwé. Ẹ wá béèrè lọ́wọ́ òpònú pé kí láǹfààní ìwé kíkà gan-an? Kí láǹfààní ìwé kíkà gan-an? Ìwé dá o. Ìwé dá láti mọ̀ọ́kọ mọ̀ọ́kà. The best education fún ẹ̀dá láyé primary and secondary school ni. Ẹ gbádùn mi. Best education, ẹ quote mi anywhere. Best education fún ẹ̀dá láyé primary and secondary school ni. Màá wá yọ àwọn tó jẹ́ pé tertiary institution help. Màá yọ sọ́tọ̀ fún yín. Àwọn tó lọ ṣe nursing. Àwọn tó ṣe science. Àwọn medicine. Àwọn tó ṣe law. Àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Tó jẹ́ pé number 1 kọ́ọ̀sì wọn ọdún 6 ọdún 7 ni. 2 wọn ò kí manage cut off mark láti wọlé ìwé. Admission wọn máa ń wà strict. Àwọn yẹn ló ń kẹ́kọ̀ọ́ ní school. Sorry o, àwọn tó kù ń kẹ́kọ̀ọ́ ẹ má sì mí gbọ́ o. Ṣùgbọ́n tá à ń kọ́ ní higher institution kò wúlò fúnlé ayé wa mọ́. Yàtọ̀ sáwọn tí mo sọ yẹ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Reason ni pé education Nigeria ó dìgbà táwọn tó wà ní ìgbọ̀nù ètò ẹ̀kọ́ tí wọ́n bá ṣàtúnṣe sí
ní higher institution ẹ má jẹ́ kí akẹ́kọ̀ọ́ ṣe ju kọ́ọ̀sì méjì lọ ní kọ́ọ̀sì kan kó má ṣe ju subject méjì lọ a lọ ń jẹ́ kákẹ́kọ̀ọ́ ṣe 16 subjects 12 subjects 15 subjects ni ò jẹ́ kí àwọn expert ó jáde because kò rọrùn fún ọ láti kàwé mẹ́wàá àfẹsẹ̀ sáàmù nísìnyí àwa fẹ́ ṣe 10 subjects within a course láti ka ìwé mẹ́wàá subject mẹ́wàá ó máa fẹ́ dorí èèyàn rú n ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń dọ́gbọ́n sí nílé ìwé ni ní ó jẹ́ kán lè fojú sí nǹkan tán kọ́ ní ó jẹ́ kán lè fọkàn sí ní ó jẹ́ kí wọ́n mọ̀ ọ́n ló jẹ́ pé certificate nìkan wọ́n ń gbé dání. ńgbà tí mo understand àwọn èèyàn tí mo ń bínú ẹ̀dá mo máa rí pé àwọn tí kì í tó èèyàn ni mo ń bínú èèyàn. ilé ìsọpọ̀ ń gbìjà Gani Adams ǹdẹ̀rẹ́ nìkan tó rí ibi tí Sunday Igboho ti jáde sí kámẹ́rà tí ń bú Gani Adams rèé olólùfẹ́ alátẹ̀lé wọ́n lè gbìjà ẹni tí wọ́n ń tẹ̀lé ayé la ti bá World Cup ń lọ lọ́wọ́ nísìnyí àwọn fáǹsì Ronaldo àwọn fáǹsì Messi wọ́n ń gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ara wọn Messi ọmọ mẹ́ni kankan rí Ronaldo ọmọ dẹ́ni kankan mọ́ ńgbà tí n bá ń jà nítorí Messi tọ́jẹ́ pé gbànàgbànà lolúwa rẹ̀ fi jù lọ àbí Ronaldo tọ́jẹ́ pé gbànàgbànà lolúwa rẹ̀ fi jù lọ ṣùgbọ́n tó yẹ jẹ́ pé téèyàn bá achieve 5% nínú tán achieve láyé òun tó ń ti ráyé wá ṣé ní mọ̀ bá wọn jà nítorí ẹ̀ Gani Adams tẹ̀sùnkún nítorí ẹ̀ Gani Adams ti ráyé wá already ó ti ráyé gbé already ó ti ráyé lò already èèyàn bá sunkún kó forí gúnlẹ̀ Gani Adams ti wálé ayé ó ti achieve olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tẹ́ fẹ́ para yín nítorí ẹ̀ ntí ó jẹ tí ó mu ntí ó nà tí ó lò tí ó ìdàgbà tí èdògbò ó ti wà ńlẹ̀ ìlànà ẹ̀ ti wà ńlẹ̀ fọmọ Adéyẹmọ láì tẹ́ fẹ́ para yín lé lórí ojú ọ̀run fẹ̀ ó tẹ́ yẹ́fò láì fara gúnra wọn kálukú wa lè ṣe tó bá wù ú lásìkò tó wù ú tẹ́nìkan kò ní dí ẹnìkan kan lọ́wọ́ òwe fún òwò lọ́rùn ṣe rí content tẹ́ nígbò ó ń create un àwa like ẹ̀ because content creator làwa náà àwa enjoy content bó ṣe ń create content yẹn ó múnú wá dùn ó mórí wa yá ó mórí wa wú àwa náà fẹ́ dàbí tiẹ̀ yóò wá ká especially me ìmọ̀ ń wù mí gbé ẹni pé kàn sọ fún mi tán bá ń lọ kémi náà tẹ̀lé wọn kájọ lọ create content ń bẹ̀ so ẹni tó bá tó náà bá dẹ̀ ní grace láti create content ẹjọ́ create ẹ̀ kálukú wa ló ní fóònù tó lè fèsì ẹ̀ kálukú wa ló lè gbé fóònù lábúrò àtàbọ̀ mi ẹ̀kan lọ́wọ́ ẹ máa rìkọ́ọ̀dù mi mò ń create content náà nìyẹn kìkìdá olórí burúkú gbogbo. ọ̀fọ̀ ti tọ̀ sí gbẹ̀gìrì wọn Nàìjíríà ẹlẹ́kọ̀ọ́ ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ni ò tí ì rú síta tí ò tí ì yé yín Ọlọ́run yóò yé yín láìpẹ́ láì jìnnà tí mo wà wé ẹ̀ ṣùgbọ́n kò tí ì tásìkò wọ́n ní kò tí ì tásìkò kí ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. fídíò yẹn mo ti ń ṣe bí ẹni pé kò ní túmọ̀ tàbí kọ̀ọ̀kan mi tàbí pé gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn mi ò fẹ́ sọ nǹkan kan lórí ẹ̀ tipẹ́tipẹ́. ó mọ̀ náà tẹ̀lé mi tó wá gbọ́ fídíò ilé ìgbà. bá a bá tún lè wa tó tẹ bá ń bèrè Yorùbá nation ajagun abẹ́lé èmi àti Sunday ò jà. ìrẹ́pọ̀ sì wà láàrin ẹ̀yin àti olóyè. èmi àti ẹ ò lè jà ọmọ mọ́jẹ̀mú làwa méjèèjì àwọn tó ń kó sí inú wọn padà sunkún ni ọ̀rẹ́ ni wá bọ́ àjọṣe nǹkan kan náà. ẹjọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation ni. táwọn Sunday ṣe yẹn Mọ́jàsọ́lá àjọṣe ni èmi padà lọ́nà. kí ló lè padà nídìí ìjà fún mi. tí n bá ti ń rí àbòsí nínú nǹkan mi ní dúró mẹ́mọ́. onítìrí ẹ̀gbọ́n mi ni. ẹ̀gbọ́n yín ni. n lè dínà rẹ̀. olùkọ́ onítìrí. bẹ́ẹ̀ ni Ìbàdàn ẹnìyà rẹ̀ ń gbé. ṣé Yorùbá nation tààrà làwọn fẹ́ ṣá. Yorùbá nation tààrà làwọn bó ṣe yé wọn ọ̀pọ̀lọpọ̀ wa ìlàjọ ṣàṣepọ̀ pẹ̀lú àǹtí tóbi tó ti ṣòwò rẹ̀. àǹtí ò brainwash àwọn èèyàn. gbogbo àwọn tó dúró tó lé Sunday Igboho fẹ́ kóra síbẹ̀ ẹnu mi gbà lẹ́niwẹ̀ èmi ni mo gba mẹ́sẹ̀gì ni wọ́n fẹ́ àtàkẹ́ Kòtónú èmi ni mo pé ẹnìkan tó súnmọ́ bàbá òun Ọbásanjọ́. Gani Adams ló pe ìpàdé. ló pè pàdé. irú ìpàdé wo. ìpàdé àlàáfíà èmi ni mò ń sunkún ẹ̀ látọdún mẹ́rin ní sísè. kí wàá ló dé tẹ́ ẹ lọ. kí la fẹ́ lọ sí. ìpàdé àlàáfíà. àwọn náà jẹ̀bi wa ààrẹ ló jẹ̀bi wa ààrẹ tí èmi àti olóyè Sunday Igboho àtọ̀rẹ́ mi Sunday Adébáyọ̀ a máa pè Sunday Arọ tá a jọ lọ lé wọn
ọ̀tọ̀ ní tó tún sọ fáwọn èèyàn bá wá bí àwọn ni. ọmọ tẹ́ ẹ ní kó lọ bìkan tó lẹ ẹ̀wọ̀n láti bẹ̀. ọmọ tẹ́ ẹ ránṣẹ́ tí bọ́n bá tó wá dàsìkò owó tẹ́ ẹ wá rántí ìyàwó àtọmọ ẹ̀ yóò ronú nǹkan míì ibi tí wàhálà ti ń bọ̀ OPC. ààrẹ náà wá ń gbá bí ìgbà tán ń gbá bọ́ọ̀lù Wembley Stadium. no tó pé wọ́n ti sọ agbára tí gbogbo wa jọ dájọ́ fún wọn wọ́n ti sọ di nǹkan míì. OPC ni pọ́blẹ́mù ilẹ̀ Yorùbá. OPC náà ló dẹ̀ lè solve pọ́blẹ́mù ilẹ̀ Yorùbá. tí wọ́n bá ti ṣe tó tọ́ láàmú tú ààrẹ yẹn pé ààrẹ bó gan ni. ẹ ò rí wọn bí olórí mọ́. a rí wọn bí olórí láàyè wọn. ó máa bẹ̀ wá ní. ṣe pé wọ́n á tún jókòó kágbádá sọ́rùn wọ́n á máa pàṣẹ fún wa. wọn ò kọ́ wa ní jàjà náà gbogbo alájọ kọ́ra wa ní nǹkan nìyẹn. Abdulganiyu Abiodun Ige ọmọ dada tí bá ń kọjá lọ èrò pààrẹ ní kọjá lọ ní ta design fún bàbá yẹn. convoy too serious. kò sí ọmọ Yorùbá kankan tó jẹrú ọlá tí ààrẹ Gani Adams jẹrí láyé. president orílẹ̀-èdè yóò jẹrí. wọ́n fa yọ̀fọ̀. tó báyìí ni so ẹ̀yin OPC ẹ̀yin lẹ́ ń kógun insecurity ja ilẹ̀ Yorùbá kí ló gbọ́ lẹ́nu comrade comrade ni ìkan lára àwọn OPC stakeholder ni wọ́n ní ọ̀rọ̀ tí akọ arápá bá ti sọ báyìí òde ọ̀run ló ti wá má yiri ẹ̀wò òun lọ̀rọ̀ comrade tó ń gbọ́ tó sọ̀rọ̀ ẹ̀ èmi mọ̀ wọ́n dáadáa èèyàn mi dáadáa ni wọ́n brọ́dà mi ni wọ́n àìmọye ìgbà náà ti wá sórí ètò mi lára àwọn OPC stakeholder ni tó bá ń sọ ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ló ń sọ ó ní kò sí ogun kankan kò dẹ̀ síbòmíì tó ogun gbàgà ilẹ̀ Yorùbá àbí ìrànmọ́ kóòtù àwọn OPC lè orísun ogun wa àbí kí ló gbọ́ lẹ́nu ẹ̀ ó ní ogun tó ń ja ilẹ̀ Yorùbá lónìí ó ní OPC ni ó ní tí Yorùbá bá dẹ̀ fẹ́ kógun yẹn kó end kó má sí mọ́ ó ní OPC náà ni so ẹ̀yin ni so ẹ̀yin lẹ ń jẹjẹ inúgò ẹ̀yin lẹ ń kógun jà wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kì í yé yín bẹyẹn wàá máa gbé dára ogun wo ló ń jalè Yorùbá ó yá sọ ogun wo ló ń jà wá tó bá ti minus ogun insecurity tó ń ja gbogbo Nàìjíríà tó ń ja ilẹ̀ Yorùbá ogun èwo ló tún jà wá economy èyà mo ti sọ láìmọye ìgbà kì í ṣe Nàìjíríà nìkan ó dé Germany ibi tí mo wà yìí náà bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé ló ń yàtà tó ń sùnfè ọ̀pọ̀lọpọ̀ náà sọ wípé ẹ̀yin OPC ẹ̀ ṣekúre so ẹ̀yin OPC lẹ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn insecurity ní northern part of Nigeria kọ́ wá máa pa àwọn èèyàn wa ẹ̀ ṣèyàn rẹ o gbogbo ẹ̀mí àwọn innocent soul tó ti bọ́ lọ́wọ́ àwọn terrorists pátápátá á béèrè fún ẹ̀san lọ́wọ́ gbogbo ẹ̀yin OPC pátápátá àbí orí pé àṣírí ọ̀rọ̀ ńlá lélẹ́yìn ni ó kàn jura wọn lọ ni gọ́fìmẹ̀ntì ìlú òyìnbó bó o bá níṣẹ́ wọn á bá ẹ wáṣẹ́ bó o bá níṣẹ́ wọ́n ní iye tó máa fún ẹ wọ́n á sanwó ilé ẹ wọ́n á yìí fún ẹ lówó tó máa fi jẹun wọn ò nígbà kó kú òun ní ìjọba Nàìjíríà ò ní òun ṣèjọba Nàìjíríà ní the whole of Africa insecurity olóko ò lè lóko olódò ò lè rodò ọ̀pọ̀lọpọ̀ ló ti mú property tó gbọ́kànlé tó gbójúlé tó inherit tó yìn sinmi lé lórí wípé bóyá lọ́jọ́ iwájú àrọ́mọdọ́mọ wọn á sọ́dọ̀wọ́ àwọn náà become somebody wọ́n ti lọ lùtà níbi tí wọ́n ti jí wọn gbé so ẹ̀yin OPC lẹ́wà behind ẹ̀ ìkan lára yín ló sọ gbogbo ọmọ kóòtù àjíire ilẹ̀ Yorùbá bóòtù mànàbọ̀ àfàyín lónílẹ̀ lọ́wọ́ kọ́lọ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀dájọ́ yín lọ́nà burúkú ẹ̀yin ìka burúkú yìí ohun tó yẹ ká ṣe mo pariwo mo sọ síta mo ní ẹ lọ bá Abdulganiyu Abiodun Ige Adams ẹ lọ bá kó sòótọ́ fún yín ó mọ the right thing tó yẹ ká ṣe èyí tẹ́ ń ṣe yìí ó kàn mọ́ ká máa fi ra yín ṣẹ̀sín ni ó rò wípé tó ń bá pariwo yẹn tó ń dà yín síta tí ò sòótọ́ fún yín wípé wọ́n á fi sọ gbogbo àwọn gọ́fúnà lẹ́nu àti bàbá Tinubu àti gbogbo àwọn àgbààgbà ìgbà tẹ́ ti wá pariwo tẹ́ ti ṣe oríṣiríṣi tẹ́ ti ṣe everything ẹ jọ ṣẹ́díyẹ ti wá tọ̀ ẹdìyẹ ò tọ̀ ẹ rí wípé gbogbo bẹ́ẹ̀ ṣe pariwo tí lálá yín lọ sókè ó padà wálẹ̀ pẹ̀pẹ̀ ni torí kò sẹ́ni bọ́dì abájọ tí wọ́n trust yín a jẹ́ wípé ohun tí comrade yìí sọ ibi tó ti máa confirm pé òótọ́ ni definitely àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá tó kẹ̀yìn sí yín àti Abdulganiyu Ige Adams tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu tí wọ́n kọ̀ láti gbé ẹ̀mí àwọn aráàlú lé lọ́wọ́ wọ́n mọ nǹkan tó wà up to àwọn gọ́fúnọ̀sì tí wọ́n gba lẹ́tà ẹ̀ tí wọ́n jù ú síta tí wọ́n fling ẹ̀ dànù tí wọ́n reply ẹ̀dẹ̀ ní eléyìí wọ́n mọ the colour is made of ok èrè wo lẹ ti wá jẹ́ bẹ́ẹ̀
èrè wo lẹ ti wá jẹ nínú ogun tẹ́ fi ń ja ìran Yorùbá ẹ̀yin ọmọ OPC? So bí ayé yín ṣe rí lélẹ̀ lẹ́dẹ̀ẹ́ expect wípé kí ìjọba kí bàbá Tinubu kí wọ́n dá agbára padà sí yín lọ́wọ́, kí wọ́n gbé security ilẹ̀ Yorùbá. Nítorí kí wọ́n lè gbé security ilẹ̀ Yorùbá kó lè gbélé yín lọ́wọ́ lẹ ṣe pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn northerners láti wá máa pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá àbí? Ẹ̀yin nù Ọlọ́run ni. Ṣé àwọn yẹn lẹ̀ fẹ́ kó wá kó ẹ̀mí àwọn aráàlú lé ẹ̀yin OPC lọ́wọ́? Lẹ́yìn nísìn wọ́n ti jẹ́ ká mọ̀ pé àtẹ̀yìn àti àwọn terrorists kọ́sítọ́mà dáadáa nìyí, ẹ̀yin lẹ̀ ń kógun jà wá. Ó ti dójú ẹ̀ tó gbogbo ọmọ ìran kó tó ajíire Yorùbá tó bá ti jí fámílì ẹ gbé máa pariwo OPC. Bóyá wọ́n jí yín gbé nínú mọ́tò ní o, public bus ní o, àbọ̀wọ̀ street yín, gbogbo church tó bá ti dáná sun OPC ó wà lára àwọn tó gbàbọ̀dé ẹ̀. Anywhere tẹ́ bá ti rí Fúlàní tó strike export nílẹ̀ kó tó ajíire ilẹ̀ Yorùbá, OPC mọ̀ pa ẹ̀. Yes, from what he said now, OPC mọ̀ pa ẹ̀. Ẹ tún wá tẹ̀síwájú, comrade, kí ló ṣe ẹlẹ̀ láàrin ẹ̀yin àti ṣe Sunday Adéyẹmọ Ìgbòho? Ẹ fọmọ Adéyẹmọ sílẹ̀, tẹ́ bá lọ grant interview tí wọ́n bá béèrè ọ̀rọ̀ nípa Ìgbòho lọ́wọ́ yín, ṣé dandan ni kẹ́ ẹ ṣàlàyé kẹ́ ẹ rojọ́? Because the last time I checked, ẹ̀yin àti Chief Ìgbòho ní kátà kankan. Èèyàn ara yín jọ ni yín, mo wà láàrin yín, àjọ ń ṣe ni comrade. Tó bá ti ọ̀rọ̀ Ìgbòho sí yín lẹ́nu, ẹ bá wave ẹ pé bàbá mi, ẹ jẹ́ ká gbàgbé yẹn, ẹ jẹ́ ká sọ ọkọ mi, ẹ béèrè question mi. Eléyìí tó fi máa grant interview tó máa gbé yín kọlu Ìgbòho àti every other person. Torí ẹ̀yin lè má mọ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ bó ṣe wúwo tó. Gbogbo èèyàn tó bá dé ń gbọ́ interview tẹ́ ẹ̀ ń ṣe, wọ́n believe pé ṣe lẹ̀ ń ṣe lára ẹ̀. Ẹ̀ ń ṣe lára ṣe fìgbòho. Tẹ́ bá ti wá mọ̀ pé ẹ̀ ṣe lára ṣe fìgbòho, ẹ sì rí lórí ọ̀rọ̀ ẹ̀. Ẹ má grant interview lórí ọ̀rọ̀ Ìgbòho mọ́. Ẹ fi lọ́rùn sílẹ̀. Ó ní àwọn interview kan tẹ́ ti ṣe sẹ́yìn tẹ́ ní lórí ìró ẹkùn. Kò pè yín, kò wá bá yín, ẹ̀yin ló yẹ kó wá bá, kẹ́ fún ní information, kẹ́ advice ẹ̀, kẹ́ gbà lámọ̀ràn. Ìgbà tó ti mọ̀dọ̀ yín tí ò ti pè yín, ẹ let him be. Comrade, ṣe bẹ́yìn fúnra lára yín, any security, any private security organization titi yín, tẹ́ ẹ register, tẹ́ dẹ̀ láwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún yín. Ẹ fọ́kì lẹ́fọ̀ láwo, ẹ jẹ́ kó ṣe tiẹ̀, bó bá ṣe mọ̀ ń wù kó tó ṣe mọ̀ ọ́ ṣe, ẹ jẹ́ kó máa kó bájú kó máa kó bá mú, ẹ jẹ́ kó máa ṣe níwọ̀n bá lágbára ẹ gbé bẹ́ẹ̀. Lára agbára tẹ́ dájọ́ fún. Ẹjọ́ agbára yẹn, alpha gbogbo yín tẹ́ mọ́ra yín tẹ́ dágbára jọ, ṣé ẹ̀dẹ̀ rò wípé àsìkò ti tó láti bá agbára jẹ́ ṣá? Torí Gani ò màmú ní kékeré, òun ló ṣe rí rẹ̀ tó fi gbága pẹ̀lú President Bola Ahmed Tinubu. Òun ló ṣe believe wípé ní tètò bá fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lónìí, wọ́n ní láti kọ́kọ́ wá gbàṣẹ lọ́dọ̀ tòun. Òun ni overall bàbá náà bàbá for everybody. Òun ni Gani ṣe believe wípé any other security organization àbí group kankan kò gbúdọ̀ wà. Ó ní láti kọ́kọ́ wá forí sábẹ́ òun náà. Every other person yín ẹni láti wà lọ́ndà òun. Ìwà tó máa fi ṣédà, ìwà ti sọnù báàbù. Ìgbéraga ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀, gbogbo iyì àtẹ̀yẹ. Ọwọ́ àsọtọ́ ẹ tún sọ ẹni ṣe Gani náà pẹ̀lú agbára tẹ́ dájọ́ fún àti gbogbo everything tẹ́ tò sílẹ̀ fún. Ẹni ṣọ́ ló wá di igbá ìkólẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá. Ẹni tá a bá lè mú Ọlọ́run ọba la fi fún, nítorí pé Gani ṣe àwọn tí kò yẹ kó ṣẹ̀. Gani kọjú ìjà sí àwọn tí kò yẹ kó kọjú ìjà sí. Látọdún tí Gani ti gbógun tì mí, kó lọ wò ó ẹ̀yin tẹ́ bá sún wọn, látọdún tó ti gbógun tèmi, látọdún náà títí dìsín, eku ò ké bí eku fún ẹ mọ́, ẹyẹ ò fọhùn kò ké bí ẹyẹ mọ́, ọmọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn. Ó lérò ní ò láròjinlẹ̀ Gani, ó bá jẹ́ pé láròjinlẹ̀ wàá mọ̀ wípé àwọn kan wà ẹni ọba ni wọ́n kì í lẹ́ni ọba. Mo lè má jámọ́ kankan lójú anybody, mo mọ̀ wọn ara mi ni. Gani látọdún yẹn títí dìsín, nǹkan ẹyọ kan tí mo ní kọ́lọ́run gbà ó gbà, aṣọ yìí yẹn ni mo ní kọ́ bọ́. Ṣé bóun ló ṣe gàràgàrà ló mú ẹ ló gbé àjẹjáde lórí ọ̀rọ̀ ẹnu lásán? Òun ló mú ẹ gàràgàrà, agbára yẹn ló kún ẹ àbí? O believe ipá agbára yẹn ó ti tán fún ẹ, kò sí anybody tó lágbára. Ìgbà tọ́lọ́run wá gba iyì ńkọ́? Àìní iyì lára ó ti bà agbára ẹ jẹ́. Ní ilé ayé ẹ bóyá wà lẹ̀ ọmọ òkókó ó ní agbára tiẹ̀. Má fojú dìyàn láyé, I keep repeating it. Gani Adams tó bá ń gbọ́ ní ilẹ̀ Yorùbá ó ti tún sẹ̀, kì í ṣe látọ̀dọ̀ ẹ mọ́, ó ti bọ́ sórí. Ẹ má jẹ́ káwọn èèyàn yé sí àárín ẹ̀yin méjèèjì. Àwọn èèyàn ti rí bí ẹ̀ ń ṣe lára ẹ̀ ń ṣọ̀tẹ̀.
ẹ wá ṣe paríparí Ẹlẹ́yin àti Ganiyu Ige Adams. Ẹni ayé tí Ganiyu Ige Adams jẹ́ nínú nílẹ̀ Yorùbá ẹni pírẹsidẹ́ǹtì ìyẹn ààrẹ pírẹsidẹ́ǹtì Tinubu gan ò jẹ́ gbogbo wa la mọ̀ ṣe wá rí ayé àti everything ẹ̀yin gan gbogbo yín according to you tẹ́lẹ̀ dá agbára spiritual power tẹ́ dájọ́ fún Gani tí ó wá pa Gani lọ́fun tó pa lórí tó wá rí rẹ̀ torí abalájọ tí Gani ṣe rí rẹ̀ bí Ọlọ́run ilẹ̀ Yorùbá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò ní dúró níwájú Ọ̀nìrìṣà kó máa nawọ́ sí Ọ̀ní pé ọmọdé lóòótọ́ ọmọdé ni yín àgbàlagbà ṣùgbọ́n ipò àgbàlẹ́wà ọjọ́ orí mélòó ló wà lórí Gani gan tó sọ̀rọ̀ òfò àtàdánù agbára òfò àtàdánù spiritual àtẹ̀dájọ́ fún òun ló ń fi lákàlákà òun ló ní lára ṣẹ́tìrì Gani máa ń hùwà bẹ́ni wípé òun ló dá ilẹ̀ Yorùbá òun ló kó gbogbo àwọn ọba tó fi wọ́n jẹ òun ló kó gbogbo gọ́fúnà òun ló ba lórí everybody àṣàgbára òfò àtàdánù tẹ̀dájọ́ fún aṣọ òun ló ń gùn ṣẹ́tìrì ó tẹ̀ ti wá dáa gbogbo yín tẹ̀dágbára jọ fún however I am very very sure pé gbogbo yín ló ti gìbojú yín ó ti fi agbára yín ó ti fi bàtí yín jẹ́ torí comrade Adésínà brother mi tẹ grant interview ẹ̀yin náà mọ nǹkan tí Gani fojú yín rí pẹ̀lú agbára tẹ dájọ́ fún ó sọ yín dẹdú arìnlẹ̀ tán ní ìgbà tí ìjà mú ẹ̀yin àti ẹ̀ kò lóun ò pàyàwó pa àwọn ọmọ ó mẹ́sọ̀ yìí pé gbogbo nǹkan tẹ fi ń gbé èèyàn láyé tó mí àti tí òbí gbogbo ẹ̀ ló bàjẹ́. But lo and behold ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún wá bẹ̀rẹ̀ sí ní sẹ̀ǹdì ẹ̀ sí mi ẹlòmíín sọ wípé kò yẹ ká dákẹ́ gbogbo ọ̀rọ̀ kọ́ ló lésì nígbà míì tàbí ká pé gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ là á fèsì sí kó tó di pé wọ́n tẹ̀síwájú ẹjọ́ so mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí ọ̀rọ̀ lóye Sunday Adéyẹmọ Ìgbòho la fẹ́ sọ lẹ́tà kan tẹ̀mí Barkley God bless you baba mi ò ní wáyé tì now having said that fídíò kan jà rìnrìn lórí ìtàkùn ayélujára arábìnrin kan oníbẹ̀lẹ́nu bíi tẹyẹ báyìí olórí burúkú àtòkò wá balẹ̀jẹ́ ọmọ ìrankíran kan báyìí bẹ́ẹ̀ mi ṣe rí mo mọ̀ pé kò lè lọ́kọ ńlé àkọ́kọ́ nu kò lè lásọrí lórí ìkọ́ ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ẹ ń bá ti rí ó ti mọ̀ páyé rẹ̀ ti bàjẹ́ irú wọn là á pè lẹ́ni títí ẹ ti jóná kò ní kó ná mọ́ ti wá lọ́kàn rẹ̀ ó rò pé òun fẹ́ kó ná mọ́ ti olóyè Sunday Adéyẹmọ Àdìsá ọmọ aládìíkún but unfortunately ikú tí ó pàjá ní fámú ńgbà wọn ní ọlọ mẹ́kùn wá láàyè kó wá fi bọrí because jẹ́jẹ́ Ìgbòho ni Ìgbòho ń ṣe tiẹ̀ ẹni ara kan ní jíjú awo ẹni tí bá wọn ní ìyá mi á ní bí wọ́n bá fọ̀lẹ́ lọ tàbí tí wọ́n bá pè ọ́ lọ́mọ àlè jẹ́wọ́ ọmọ ọkọ to the best of my understanding gbogbo àwọn tí wọ́n jánu yìí bó bá jẹ́ pé lóòótọ́ wọn lágbára kí wọ́n ń sọ nínú gbó ẹjá gbọ́rọ̀ lẹ́nu woman yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sẹ́ǹdì ẹ̀ sí mi bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn wọ́n lọ yẹ kó lóye Sunday Adéyẹmọ Ìgbòho sù ẹ̀ sí kóòtù torí àwọn ọ̀rọ̀ tó sọ jáde ń bẹ̀ mo wá ní Ìgbòho ká gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sí Ìgbòho máa rí nírí pé oúnjẹ nu ara ẹ̀ ń yà ni lóòótọ́ a lè ráwọn ẹgbẹ́ ajìjàǹgbara tó yẹ kó take a up ǹṣe pé ká dúró de Ìgbòho nìkan woman yìí gbójú ẹ̀ síta nítorí lọ́bẹ̀ tí wàrú ọwọ́ ẹni tó rán olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níṣẹ́ dé tòrutòru lójú ẹ̀ rí tó fi ń sọ níta gbangba bẹ́ẹ̀ tó fèsì fóònù excuse me tó fèsì fóònù tó lanu pọ̀ngàlà bí ajágbẹran lẹ́bu tó jẹ́ pé ìdọ̀tí ní jáde lẹ́nu ẹ̀ kì í sọ̀rọ̀ because bóun náà ṣe wáyé nìsín ó náà máa láwọn ọmọ àwọn ọmọ rẹ̀ sì ń wòran báyìí ayé rẹ̀ sì ń polúkúrú musu báyìí ṣé táwọn ọmọ ẹ̀ náà bá gbọ́ nǹkan tó ń sọ síta kò lè lọ́kọ ńlé tó bá lọ́kọ yóò kọ́kọ́ béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ ṣé wọ́n ní wá ṣe nǹkan kan báyìí ṣé kì í ṣe bó lórí burúkú ẹ̀ ṣe wà nísìn ẹnìkan kan lè déédéé gbé fóònù sí wájú tàbí ara wọn náà ni ó sì lè já wọn tí wọ́n fún ní 5,000 naira pé kóró ń rò fọ́ ní ọjọ́ mọ nǹkan tí ń sọ mọ́ ẹjá gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ kẹ́ má bàa rò pé àjọ òlàwí kan kó dá adẹ́n tí ń bùyàn báyìí àtọ́jú ẹ̀ pamọ́ ni. àtẹ̀mí mọ Sunday Igboho nílùú Ìbàdàn magazine ni o
wọ́n máa fún lówó kó lọ pààyàn ni. ó lóun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o. kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa òun máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan. ẹ̀kọ́ lẹ́ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́ ìyá Oodua Abúlé-Ẹ̀gbá Gani Adams. so gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì àfẹ́ bá wọn dá sí tẹ́lẹ̀ tó dàbí ẹni pé ti Sunday Igboho yẹn ó ti ń pọ̀ jù. ìgbà tẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kó lọ pààyàn ni. ìgbà tó lóun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́. ìgbà tẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o. ṣé ń gbọ́ ìgbà tó mọ Sunday Igboho nílùú Ìbàdàn ajá ni o ẹ̀ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ tó bá wà establish kò tíì sí ní tó pọ̀ jù ń bẹ̀. wọ́n fún lówó kó lọ pààyàn ni. wọ́n máa ń fún lówó pé kó lọ pààyàn ni ẹ mọ̀ bá nóòtì ẹ̀ o ó yẹ kó ṣàlàyé àwọn tó ń fún Ìgbòho lówó kó lọ bá pààyàn àwọn èèyàn tí wọ́n ti pa lójú ẹ̀ ó yẹ kó ṣí ní sísẹ̀ntẹ̀lé fún wa. ó lóun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o. ẹ máa gbọ́ lórí burúkú ó ní Ìgbòho ò lọ sínú oko kò lọ sínú igbó ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn ńlọ lọ everybody mọ̀ oyún inú mọ̀ àṣẹ ẹ̀dí mọ̀ ẹnìkan kò lè ṣẹ̀ṣẹ̀ sọ pé báyìí ni Ìgbòho ṣe rìn ní tí ń bí èmi nù ni pé kí ló bí gbogbo eléyìí loyalty sí ibà Gani Adams náà ni èmi ò rò pé Gani Adams ló rán ilé iṣẹ́ mi ò lè ever establish ẹ̀ bẹ́ẹ̀ pé Gani Adams ló rán iṣẹ́ lọ́kàn wọn bílí pa wọn ń gbèjà Gani Adams. kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa òun máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan. ẹ̀kọ́ lẹ́ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́. ó lóun jẹ́ Kẹ́hìndé Díyàolú o ẹ mọ̀ bá nóòtì ẹ o. ìyá Oodua Abúlé-Ẹ̀gbá. wọ́n jẹ́ ìyá Oodua Abúlé-Ẹ̀gbá kò tún lè dábúlé Ẹ̀gbá gan gbé dáadáa Abúlé-Ẹ̀gbá. Gani Adams. Abúlé-Ẹ̀gbá Igba Gani Adams ok bó bá jẹ́ ìyá Oodua wọ́n jẹ́ àwọn ọmọ gbé gẹ́gẹ́ bí Abiamo tó pe rẹ̀ níyà Oodua èyí ṣe bọ́nú igbó kó o lu agbára tẹ́ ẹ ní láti lọ́ọ́ fi gba àwọn ọmọ yẹn padà tàbí láti ẹ̀ fi gbìyànjú díẹ̀ kí ló dé tó jẹ́ pábúlé Ẹ̀gbá ló ti ń panu tókítókí kí ló ṣẹlẹ̀ lábúlé Ẹ̀gbá kò sí gbó lábúlé Ẹ̀gbá. kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa òun máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan òun náà fẹ́ ní followers nǹkan tó ń ṣe ibà Gani Adams Oodua bàbá tiwa ni jagunjagun ni jagunjagun wọn ń ṣe gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì àfẹ́ bá wọn dá sí tẹ́lẹ̀. awuyewuye kí ni ń lọ lọ́tún tí ń lọ lọ́sì. ó dàbí ẹni pé ti Sunday Igboho yẹn ó ti ń pọ̀ jù. kí ni Sunday Igboho ṣe tó ń ti ń pọ̀ jù kí ni Igboho ṣe nígbà wo ni Igboho jáde tí Igboho bú ẹnìkan tàbí tí Igboho jáde tí Igboho sọ̀rọ̀ ń pa ẹnìkan Igboho ń ṣe tọ̀dọ̀ ẹ̀ fúnra lára ẹ̀ kí ni ń ka àwọn èèyàn wọ̀nyí lára. Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kó lọ pààyàn ni. ìgbà tó lóun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o literate. now Igboho fẹ́ ní followers point of correction Igboho ní followers tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ibà Gani Adams bàbá tí ń ní
jagunjagun ni wọ́n ṣùgbọ́n wọ́n kó léńjọ́ ogun dé jagunjagun ni wọ́n bọ́ta àárí wọn. So now mo wà amazed ngbà tí mo gbọ́rọ̀ tí MC Olúọmọ sọ. MC Olúọmọ ní wọ́n lòun ò kàwé ṣùgbọ́n lónìí ó ní national chairman àbí national president NURTW Àbújá lolúọmọ wà ó kó sí kàwé. Tí Olúọmọ bá kàwé kò ní ṣe conductor, tí ó bá ṣe conductor kò ní débi tó dé lónìí. Ó wàá mọ ibi tó múnú mi dùn jù. MC ní àìkà mọ́ fọlọ́mọ o ó ní wọ́n lòun ò kàwé ṣùgbọ́n gbogbo àwọn ọmọ òun àìkà mọ́ fọlọ́mọ o 15 àbí 16 ó l'Amẹ́ríkà ni wọ́n wà. Mélòó ọmọ tèmi ní ń bẹ l'Amẹ́ríkà n ò tí ì tẹ sọ ilẹ̀ Amẹ́ríkà rí. Ìyá yìí èpè kọ́ kìí ṣe pé èèyàn ròyàn pin bó bá lọ sí Amẹ́ríkà lójú àlá ni tán ti kàwé gbogbo àwọn tó ti jáde àwọn tó ti graduate Amẹ́ríkà wọn wà. Lo and behold my lovely brothers and sisters èmi àti ẹ tá a lá kàwé aworímọ àkálóòótọ́ mélòó ọmọ rẹ ní ń bẹ l'Amẹ́ríkà. Orílẹ̀-èdè tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho tí ì dérí kọ́pọ̀ kò sọ ọmọ tí ẹ̀ kankan náà ní Nàìjíríà. Àwọn tó wà ní Canada àwọn tó wà ní Germany ó dẹ̀ ń pè ní literate. tí mo jóbìnrin gan Sunday Igboho nínú póòsì nínú Oodua Sunday Igboho kò lè kó. Póòsì wèrè wo póòsì kíni póòsì wèrè ní Oodua Oodua wo kí láǹfààní Oodua kí láǹfààní orógbó wọn apá kọ̀ láwẹ́ but everywhere láti ń gbúrò àwọn hunter everywhere láti ń gbúrò vigilante everywhere láti ń gbúrò àmọ̀tẹ́kùn àgbúrò PC níbì kankan. Wá nípò rẹ̀ lóòdùà ní Oodua kí ni àǹfààní Oodua kí láǹfààní orógbó yín apá kọ̀ láwẹ́ ajẹ́lẹ́nu okòrò ewé ẹ̀ ò ṣeé pọ́nkọ igi ẹ̀ ò ṣeé dáná atúní àfi bọ òòṣà tán tún fi ń bọ ó tún jó òòṣà líle. Gbogbo ẹnu tó ń jà yẹn ẹnu lásán ló ń jà nítorí pé kó lè bá di followers kó lè bá máa fi owó kó bá gbowó sáfù ara ẹ̀ ni. Èèlò náà ti gbà lọ́wọ́ ọ̀ràn babaláwo kú babẹ̀ báyìí nìsín owó kí nìgbò ń gbà owó ta nìgbò ti sunkún owó dé. Èèlò nìgbò ti wá béèrè èèlò nìgbò ti béèrè lọ́wọ́ baba ńlá kú babẹ̀ owó kí náà fẹ́ gbà because kò yé mi tí ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ rárá mi mọ̀ tó jẹ́ tó dé tí lára ìfipọ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ó gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ẹni tí ó bá ti lógo ni kì í lógun ẹni bá ti lógo ogun gbọ́dọ̀ wà so mọ bí tán ti ṣèpàdé tán ti kóra wọn jọ o. Sunday Igboho kò lè ṣe nǹkan kan ẹlẹ́nu ni bọ̀ tó ń ṣe mẹ́wàá ó ń ṣe mẹ́wàá. Ó ń fèsì àwọn ajínigbé ẹ̀yin òkú ò lábúlé Ẹ̀gbá níbi tẹ́ ẹ ti ń jókòó ti pàrágà torí ojú tí mò ń wé ojú ń pàrágà ni. fèsì mi láti bá mi fà ṣèbí bá tí wọ́n wá gbé nígbà kan nílé. ọ̀ǹgbọ́n mẹ́ran ó ní Igboho lè fèsì ń kó bò ń fà á ó sọ̀rọ̀ ọmọ Fúlàní kan lẹ́ẹ̀kan kẹ́ wọ́n sọ pé àwọn máa fún lówó mọ́tò sanlé sanwó epo Igboho ṣá that is number one. Secondly ọmọ kékeré lọ́gbọ́rọ́ tó sọ̀rọ̀ àwọn tó jẹ́ bàbá ẹ̀ ó ti kì í lọ péjọ eré ikú kí ló ń ṣe eré mọ́dé kí ló ń ṣe ìjọ tó bá tún táwọn bá tún rí pé ó tún ṣerú ẹ̀ ọ jẹ sánná bàbí ìyà ó ti panu ẹ̀ mọ́ láti jọ náà o bẹ́ẹ̀ bá kí ọmọ mọ́lẹ̀ rẹ̀ sí ọ sọ pé kọ́ńtẹ́ǹtì ló ń ṣe òun lè dúró dègbò kò lè dúró dájà Igboho lásán what are you talking about láti mọ̀ pé irú ilé ìlẹ́jọ́ ń bo lọ jẹun kù sí bí Igboho bá pè lẹ́jọ́ Igboho náà ni ó tún gba lọ́ọ̀yà fún bó ṣe wáyé o lo and behold because àwọn tán jọ ń ṣe OPC wọ́n sá fún ni o wọ́n sá fún ni o I can say that o. táwọn bọ́ọ̀lù táwọn wá rajà ní ilé ẹ̀ kó ṣe dàrẹ́tì ìbọn bó ṣe máa ń dàrẹ́tì. ẹ kó sì lọ bàbá yín náà kí bàbá yín náà ó pè é. now àkàndọ̀dà kó tó di pé máa kó lórí program yìí jàre so gbogbo ẹ̀yin èèyàn tí ń sẹ̀ǹdì ẹ̀ sí mi tó ń sọ pé ká sọ̀rọ̀ nípa ẹ̀ kí wàá lẹ́rù pa fẹ́ sọ ń pa eléyìí mi ò rò pé Igboho ráàyè gbogbo nonsense. Now like I said mo wá lẹ́nìkan sọ fún mi pé
orin tí mo ṣe fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho kí n dákun kí n mọ báwọn play ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo ètò tí n bá ń ṣe kọ́ ni yóò jẹ mọ́ Ìgbòho ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ báyìí pé tí n bá ti fẹ́ ṣe program tó jẹ mọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho màá máa play ẹ̀ kò sí ní téèyàn kan ṣe fún Ìgbòho tó pọ̀ jù Ìgbòho wọ̀ tí ó deserve jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nǹkan míì ni ó jọ lójú àwọn ẹlòmíì so God bless you ẹ jẹ́ kí n sáré play àwọn tracks yẹn kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ God bless you bẹ́ẹ̀ ṣe wọlé ẹ wọn bá ń pín program yẹn o mò ń bẹ nínú àánú àtòrí ọ̀fẹ́ Ọlọ́run ni o ẹ fún mi ní gift o ẹ ra sticker fún mi o ìbànújẹ́ ò ní kàn yín ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní dolówó àná ẹ sì ní nàkan tán kẹ tó rí kan lágbára Ọlọ́run. nígbà tí Sunday Igboho ń bẹ láyé tó wà láàyè ẹ appreciate ẹ kì í appreciate èèyàn. ilé ìfáwọn ọ̀tá ẹ̀. la 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 Igboho máa mi kàn èrò ọ̀tá ò lè ṣẹlẹ̀ ọ lórí kò sóhun tó lè ṣẹlẹ̀ wá borí ogun kọlọ́run rọ ẹ̀bì àwọn tó kú lọ́gàn o Igboho máa mi kàn èrò ọ̀tá ò lè ṣẹlẹ̀ ọ lórí kò sóhun tó lè ṣẹlẹ̀ wá borí ogun kọlọ́run rọ ẹ̀bì àwọn tó kú lọ́gàn o. Now àwọn tíráàkì yìí ò déédéé wáyé nígbà tí wọ́n kọlu ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni mo ṣe gbogbo àwọn kinní ọ̀hún. Akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó bulẹ̀ jẹ́ ní. Igboho hero wa ni akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó bulẹ̀ jẹ́ ní. Lára 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 lára. Yorùbá kì í mọ yìí tí wọ́n tó bá bọ́ sọnù wọ́n á máa sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọn o Igboho hero wa ni akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú. ọ̀tá ẹ̀ ó kulẹ̀ jẹ́ ní. mo sọ wípé nínú orin yẹn mo ní Yorùbá kì í mọ yìí tí wọ́n tó bá bọ́ sọnù wọ́n á máa sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọn o.
lè Ìgbòho kiri. Ẹ má wá kò má sẹ́ni tó ṣẹ̀ o. Ẹ má dọdẹ rẹ̀ mọ́ o. Agbẹnusọ ló mà jẹ́ o. Ẹ má lè Ìgbòho kiri. Ẹ má wá kò má sẹ́ni tó ṣẹ̀ o. Ẹ má dọdẹ rẹ̀ mọ́ o. Agbẹnusọ ló mà jẹ́ o. La 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 la. Ìjọba balẹ̀ ẹ̀jẹ̀ o. Ìjọba jalè wọ́n pànìyàn. Ìjọba wọlé rẹ̀ lóru. Ẹni tẹ́ kó ní ẹjù sílẹ̀ o. Ẹ má lè Ìgbòho kiri. Ẹ má wá kó má sẹ́ni tó ṣẹ̀ o. Ẹ má dọdẹ rẹ̀ mọ́. Agbẹnusọ ló mà jẹ́ o. Now. Mi ò ní pẹ́ rárá o. God bless you sir. God bless you ma. Sunday Igboho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù. Ẹnu tó fi sọ pàdé gún náà fi ń pàdé òtúngún máa o. Sunday Igboho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù. Ẹnu tó fi sọ pàdé gún náà fi ń pàdé òtúngún máa o. La 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 la. Gbogbo ọmọ Yorùbá ṣẹ́gàlájú sílẹ̀ lẹ́hùn wí o. Ogun Fúlàní ti dé bòde. Akíkanjú kan ò lè dogun sẹ́. Sẹ́nìkà ti Ìgbòho lẹ́yìn o. Ìgbòho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù. Ẹnu tán fi ń sọ pàdé gún náà fi ń pàdé òtúngún mọ́ o. Now, God bless you. Ẹni tó ní kí n play ẹ̀ mo nígbàgbọ́ pé mo ti tẹ́ wọn lọ́rùn báwọn. Now mo wá ní mo rí lẹ́tà kan gbà fólóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Òye yé mi pé lẹ́tà yìí ó ti dọ́wọ́ olóyè Sunday Ìgbòho ṣùgbọ́n mo fẹ́ kó wà establish for future reference. Méjì ló pín sí. Ìkan wọn ya fọ́tò olóyè Ìgbòho síbẹ̀ tí máa rí gbogbo ẹ̀ ní orí picture topic program yìí. Olóyè Sunday Adéyẹmọ aka Igboho Òòṣà, you have been castigated for creating a content as if it is illegal to create content. Because àwọn èèyàn kan sọ pé content creator ni Ìgbòho. Àwọn tó bí àwọn lẹ́tà yìí lélẹ́yìí. Let me assure you that every ojúlówó ọmọ káàárọ̀ oòjíire are enjoying your content. Honestly, we are enjoying it. Torí pé àríṣe láríkà ń bàbá àrègún. It inspires others to do likewise. I feel you need to hear it from some of us who have been privileged to interact with you these last few years. That your people appreciate your efforts and the person you are becoming. May history remember you for good. You can be assured of one thing. With what you have done and keep doing so far, that no one can accuse you that wọ́n fi ẹ́ joyè àwòdì síbẹ̀síbẹ̀ ò gbé adìẹ. You remind me of the saying that abínibí yàtọ̀ fún ability. There is always going to be the difference between gold and a copper. Àlá tí ń fi oko ọ̀lẹ hàn. May Elédùmarè continue to uphold and guide your path. Jagunjagun yàtọ̀ sí janujanu. Jagunjagun yàtọ̀ sí janujanu. Lóògùn ọ̀fẹ́ o. Ọmọ òrìṣàrà yìí bí Ògúndàmọ́lá. Ṣàngó bí yóò Gèdèǹgbé agbógun gbòòrò of Ìjẹ̀ṣà land. Ẹni tó kọ ìyẹn nu.
ok ìkan wá látọ̀dọ̀ àwọn Yorùbá Nation Global Directorate so ìyẹn gangan ló gbé mi wá pàṣẹ mo kàn fìyẹn ṣe adjournment ni bí àṣà àwọn ìyá wa òní ni 18 July 2026 òní náà ni wọ́n send ẹ̀ sí mi now láti Yorùbá Nation Global Directorate òmìnira àti ìfọkànsìn ló wà lára logo wọn 18 July 2026 Dear Chief Sunday Adisa Adeyemo nísàlẹ̀ bracket Igboho Òòṣà. On behalf of the Yoruba Nation Global Directorate, we write to express our profound appreciation for your exceptional courage, unwavering resolve, and steadfast commitment to the defense of the Yoruba land and the welfare of the Yoruba people. Your courageous actions, inspired by a deep love for our ancestral homeland, have rekindled hope and confidence among Yoruba sons and daughters, both at home and throughout the diaspora. At the time when words too often outweigh action, you have consistently demonstrated that genuine leadership is defined by conviction, sacrifice, and decisive action. You have become a source of inspiration to Yoruba hunters, patriots, and all those committed to preserving and defending the heritage, dignity, and security of Yoruba land. What distinguishes you even further is your refusal to indulge in the politics of pointing accusing fingers. Rather than castigating our referred Kabiyesi, our political leaders, or indeed the Yoruba people in this highly perilous time, you have consistently chosen the more demanding part of constructive engagement. The cooperation and the authority of the Nigeria Federal Government of Nigeria legitimized your actions. Your willingness to work alongside our traditional institutions, political leadership, and the Yoruba people while remaining accountable to those you serve demonstrates uncommon maturity, courage, and statesmanship. It is this approach that makes you one of the most courageous and exemplary leaders of our generation. You are no ológun ríkúsá. You are ọmọ akin tí kò sójo, ọmọ ọkọ tó jẹ́ ogun fún ọmọ àlè. Your principled, disciplined, and lawful approach to safeguarding and restoring security within our ancestral homeland is both commendable and exemplary. Every generation produces its own akọni, its own distinguished hero. Okay, ibà náà ni Yorùbá Igboho hero wa ni okay, its own distinguished hero. This generation has proudly recognized you as one. Your fearless leadership in securing Yoruba lives and properties serves as a reminder that true heroism is measured not by rhetoric but by selfless service and courageous deeds. We are particularly encouraged that your name will stand alongside those of the great Yoruba warriors and patriots whose sacrifice shaped our history. Figures such as Balogun Oderinlo, renowned for his role during the Yoruba Fulani conflicts of the 19th century, Ogedengbe Agbogungboro, the celebrated commander of the Ekiti Parapọ̀ and Yoruba allied forces, and many other illustrious sons of Yoruba land, whose legacies continue to be honored through our history, monuments, and oral traditions, exemplify the enduring spirit of Yoruba courage and resilience, reflecting a commitment to justice, unity, and the rule of law. In recognition of your exemplary leadership and distinguished service to the Yoruba nation, it is our humble opinion that your statue shall one day stand across Yoruba land as a memorial and message to our youths and unborn generations. We believe such recognition will appropriately reflect your immense contribution
to the protection, dignity, and advancement of Yoruba land. We pray that Eledumare will continue to strengthen, protect, and guide you in all your endeavors. May Eledumare grant you free wisdom, sound health, divine favor, and enduring success in the noble cause to which you have dedicated yourself. Please accept our sincere gratitude for your selfless service, sacrifice, and unwavering dedication to the Yoruba nation. Yours faithfully, Jagun Olatayo Ogedengbe Agbogungboro, Secretariat, for and on behalf of the Yoruba Nation Global Directorate. Wọ́n fi contact wọn bẹ̀. Tó mo mọ̀ wípé ẹni tó sẹ̀ndí ẹ̀ sí mi mọ̀ wípé wọ́n jẹ́ iṣẹ́ wọn láì fọ̀tápè, láì fi tọ̀tẹ̀ sí, láì rántí ọ̀rọ̀ àná, ká lè rẹ́nìkan àbá ṣeré. So ìdí náà nu tèmi náà ò fi rí nírí pé mo tó tán mo mọ̀ tán tàbí èmi mo tó báyìí mo dà báyìí bí kì í bá sórí ọ̀fẹ́ àtọ́lá Ọlọ́run. So iṣẹ́ Yoruba Nation Global Directorate nù o. So now ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń send message sí mi pé ẹ fẹ́ bá àyàn sọ̀rọ̀ ní nkí àgbò. Yeah, especially nígbà tá a gbé drone lọ àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ ní message mo dẹ̀ sọ fún ọ ní nọ́mbà Shina ìyẹn Mr. Wisdom mo fún ọ nọ́mbà ẹ̀. So mo nígbàgbọ́ pé a tún lè ráwọn èèyàn míì táwọn náà ní interest because àlàyé tí mo ṣe nípa drone yẹn ẹ má bínú o, Igboho ọ̀ràn mi ń ṣe o, iṣẹ́ àdájẹ́ tèmi ni o. Ngbà tí mo ṣàlàyé drone yẹn eléyìí tí ìgbìyànjú rà ó tún ní senior yẹn wọ́n ṣàlàyé àwọn iṣẹ́ bó bá ó lè rí èèyàn tó wà nínú ilé yóò sọ yé àwọn èèyàn tó wà ńbẹ̀ ní tó wà lára wọn tán gbé dání bóyá wọ́n ní nǹkan ìjà olóró lára yóò ṣàlàyé yóò gbé jáde ẹ máa rí clean and clear ẹ̀ẹ́dẹ̀ nígbòhùn ẹ̀. Wọ́n ní $10,000 ni wọ́n ń tà á l'Amẹ́ríkà. So ìyẹn gangan ni wọ́n máa ń lò fáwọn tẹ́rọ̀. So ṣùgbọ́n ilé tí agbára gbìyànjú ká náà ni gbìyànjú ṣe ń wo. Ó wá wù ẹ̀yin náà ẹ fẹ́ bá Shina sọ̀rọ̀ ìyẹn Mr. Wisdom nọ́mbà rẹ̀ lélẹ́yìí. Nọ́mbà Mr. Wisdom ni eléyìí. Igboho ṣá o béèrè nǹkan kan lọ́wọ́ ẹnìkankan. Igboho ṣá o dẹ̀rẹ́ mi níṣẹ́ wọn ò sì rẹ́ nìkankan ṣẹ́. Kẹ́nìkan kọ́ dẹ̀ mọ́ ṣèkówó jọ lórúkọ Igboho ṣá lẹ́niwẹ̀ẹ́ Igboho ní interest. But èmi ń sọ torí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń test wa tí ń béèrè lọ́wọ́ wa bẹ́ẹ̀ bá ní interest o bóyá ẹ̀yin náà fẹ́ ra drone o ẹni nǹkan tẹ́ ẹ fẹ́ fi kún ìrù ẹkùn lọ́wọ́ ìrù ẹkùn ni Sunday Igboho ibi ọ̀pá kò sì sunkún oúnjẹ sẹ́nì kankan. Ẹ pè Mr. Wisdom sórí nọ́mbà yìí +234 706 714 6610 Mr. Wisdom ni ó gbé. Àbúrò Sunday Igboho gangan ni kìí jìnnà sí Sunday Igboho, àbúrò mi dáadáa ni kò ní fi kan pé méjì kò ní fi gbá kan bọ̀ kan nú gbogbo ń tẹ́ ẹ bá sọ ni ó ṣàlàyé fún Igboho tóótó kò ní ṣàparùtù. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o. Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.